ok ọ̀dà ẹni tá a bá ti lè pè Allah lọ́lọ́run kò ní sí sùn torí pé Yorùbá ló ní Ọlọ́run òòṣà dẹ̀ ni Yorùbá máa ń bọ nílẹ̀ Yorùbá so that mean ẹni tó fi lè mú tí Sàràfàdínì tí wọ́n fi lè sọ̀rọ̀ that mean kíní yìí ń dókè ó dẹ̀ ń hit gidi gan kì í ṣe kékeré o ó ń hit gidi gan so wọ́n mọ̀ pé Yorùbá ti dìde so Yorùbá dẹ̀ rí mọ́ trust wọ́n máa ń jà pẹ̀lú gbogbo nǹkan ni so tá máa fẹnu jà tó bá tún dọ̀rọ̀ underground náà wọn ò kí ń sá sẹ́yìn so kò sí nǹkan tó fẹ́ ṣe sí so kò sí nǹkan fẹ́ báwo náà ti fẹ́ ṣe ẹ fẹ́ defend ilẹ̀ onílẹ̀ ẹ fẹ́ máa fi balẹ̀ yín jẹ́ àwọn tí wọ́n ń defend ilẹ̀ tí wọ́n lè lé evidence and again gbogbo àwọn àtàkìtà tí wọ́n ti wí tí wọ́n ti fi blindfold àwọn èèyàn nípa ilẹ̀ Yorùbá ní ó tún ṣe so àwọn nǹkan tó wà ń bẹ̀ yẹn kí Elédùmarè kún wa lọ́wọ́ lérí ẹ̀. ṣe rí ó yẹ ká tiẹ̀ máa pé àwọn bóyá bí àwọn host wa ó yẹ kí wọ́n máa tu àwọn ìbéèrè kan sí gbogbo àwọn àfáà yẹn wípé òkè kájẹ gbà yí pé ẹ sọ pé Ọ̀rúnmìlà ò ṣe nǹkan kan tó dáa láyé ẹ jẹ́ ká wá ka gbogbo ohun tá à ń jẹ pátápátá èwo ló wà ní Saudi tí wọ́n ti gbà gbogbo tá à ń lò tá a fi ń ṣe ìwòsàn èwo ló wà ní Saudi tí wọ́n ti wá ìwòsàn wo ní Kùránì fún yín tàbí Bíbélì sọ fún yín pé ókè o tẹ́jọ́ bá gé yín jẹ o áyà báyìí lẹ lè ké o tí oró ejò yóò fi kúrò lára yín o ṣé ó ṣeé ṣe ẹni tó lu mágùn kẹ̀kẹ́ yà sí ṣe àbí mímọ ẹ má bínú bóyá mímọ tó ń ké sáà ní wọn pé ṣé ó kankan sí ẹni tó lu mágùn bó sì lọ bẹ́ẹ̀ gbogbo àwọn sẹ́rí wàmí wà tó yẹ kí wọ́n máa ń wá láti wá ja ìjà ni gbọ́n ìbéèrè ìyẹn fi máa ń kọ ẹni tó bá bíbí fún ìgbọ́n ju àwọn kan lọ kò sẹ́ni kankan tó gbọ́ láyé kò sì sẹ́ni tó gbọ́n jù láyé ìbéèrè òun bàbá ti ń ju ìbéèrè sí wọn ó kì í ṣe iṣu ni wọ́n ní ní Saudi ni kí náà ń pè sí ẹ bá sọ fún wa ṣé Saudi ló ti ní sí abẹ́gẹ́ ni wọ́n ní ní Saudi gbogbo àwọn nǹkan báyẹn tó bá ti wá mọ̀ fún bẹ́ẹ̀ kọ́ lọ sí Saudi ókè ẹ wò àwọn àfáà tó gbó tó ṣe gírígì èwo ló ní pásítọ̀tì Saudi nínú gbogbo wọn rí àti wọ́n máa lé UK wọ́n lé US wọ́n lé gbogbo Europe gbogbo. ẹ̀ ń sọ̀rọ̀ passport bàbá ẹ̀ ń sọ̀rọ̀ passport bàbá mi èwo ló gbé wọn níyàwó gan nínú wọn. kò sí. so gbogbo àwọn ìbéèrè báyẹn ẹ má ṣe rí kínní kan everybody ti mọ̀ pé Allah tiẹ̀ ti cast náà rẹ̀ dìnà tipẹ́tipẹ́ lọ́dọ̀ tèmi láti gba mo ti délé ayé èmi ti gbà pé Allah ti cast kò sí nǹkan kan tó ń jẹ́ Allah láti ṣe tànjẹ lásán ni now wọ́n wá gbé ìtumọ̀ Allah wọn jáde fún yín ẹ rí gbogbo àwọn bàbá Muyideen tí wọ́n bẹ̀rẹ̀ gbogbo ọlọ́run paná adébọrẹ́ ọlọ́run gbogbo wọn ẹnu gbogbo wọn ti wọ òhò ń sìn o àgbóhùn wọn kan mọ́ because gbogbo wọn ò lè sọ máa pa wọn ò gbọ́ prógrámù yìí wọ́n wá tó bá mọ̀ pé irọ́ ni prógrámù yìí ń pa fáráyé kí wọ́n jáde síta láti wá debunk ẹ̀ irọ́ lẹ pàṣẹ ìtìmọ̀ aláàní òkè kí ni status tí wọ́n fi hàn yìí sí wọ́n wá jáde síta pé kí wọ́n wá debunk ẹ̀ pé irọ́ ni àwọn àràbò ń pa yìí pé irọ́ ni ṣé ẹ mọ̀ pé ṣé mi rò pé ó possible kẹ́ ẹ mọ màmá tó bí mi ju èmi gangan fúnra mi lọ ẹ sì lè máa bá mi ju èmi lọ so àwọn tó ní nǹkan wọn sọ pé báyìí ni tẹ́yìn bá ń dìbò pé kò rí bẹ́ẹ̀ ó mìíràn pé wọ́n gangan lè ń pa fún wa ni bó ṣe jẹ́ nìyẹn yá mi. ọgbọ́n mọ̀ wípé irọ́ náà gbé dání ètò jẹ́ ní gbogbo kínní. ó dà kí bàbá Mọ́bọ́lájí ó dà kí wọ́n ní àwọn ọ̀rọ̀ kan fún wa torí kí wọ́n wá sókè wọ́n dẹ̀ rí kí mi kí n sábà wá sókè bọ̀ ó dà kí wọ́n lọ́rọ̀ fún ẹjẹ́ kí wọ́n padà wá. bàbá Mọ́bọ́lájí ẹ bá wa sẹ́ndì request padà. bóyá kí n bọ́lẹ̀ fún ọkọ̀ tí ṣètò ọ̀bàdẹ́ ọ̀dọ́ padà.
àwọn náà mọ̀ pé ìtànjẹ náà gbé dání irọ́ náà gbé dání kò sí nǹkan kan nínú kùránì gbogbo ewé àti gbogbo nǹkan àwọn bàbá wa ilẹ̀ Yorùbá tẹ́lẹ̀ náà ló ń lò pẹ̀lú gbogbo náà fi ń ṣe gbogbo nǹkan tó ń ṣe yìí at the end of the day yín sí báyìí ẹ wá ń gbé ìlú onílùú ẹ wá ń gbé gbogbo àwọn nǹkan tó yẹ pé benefit lọ́dọ̀ ẹ wá ń gbé gbogbo ẹ ga lé wa lórí ẹ ṣàní pé ká gbàgbọ́ ṣá ẹni pé ká ṣiṣẹ́ kú láyé ká wá lọ gbádùn lọ́rùn náà àti ìdè rí ẹ tí ó yẹ kí bàbá wa sọ̀rọ̀. àbọ̀ ìbọn ṣiṣẹ́ dàbọ̀. ẹ kú ètò ẹ kú iṣẹ́ irúmọlẹ̀ Olódùmarè á wà pẹ̀lú ẹnìkọ̀ọ̀kan wa o. àṣẹ wà. láti ìgbà wo wà mo ti ń gbọ́ gbogbo ohun tí à ń sọ inú mi máa ń dùn tí bá ti ń rí pé lálẹ́ lọ́sàn-án wọ́n ṣe àwọn program báyìí tó ń la àwọn èèyàn lójú tó ń ta àwọn ènìyàn jí inú mi máa ń dùn ó ní mo ti rò ó pé bí irọ́ bá yọ lógún ọdún ṣèbọ́jà fún wọn ṣoṣoṣoṣoṣo tí òdodo bá dìde ìjọ náà ló máa bá lọ́nà àwọn tó ní àwọn Yorùbá gbọ́ Yorùbá tó ní bí irọ́ bá lọ lógún ọdún ọjọ́ kan lóṣooṣo ń bá lọ́nà ọmọ nǹkan tó sọ jẹ́ gbogbo àwọn tí wọ́n ń jà àwọn àfáà tó wá ń bú èbú mo wà nínú prógráàmù alẹ́ àná náà bàbá ọmọ ọba wà ń bẹ̀ tí olówó Èkó àti mọ̀bẹ̀mù wà ń bẹ̀ gbogbo àwọn àfáà yẹn kan gbọ́ síbẹ̀ ó ń ṣépè ó ń fọwọ́ já pé tó ń ṣẹ̀kọ̀ ń ṣépè ń ṣe lásán ó wò pé wọ́n ti da iyẹ̀pẹ̀ sí gàrí òun ìgbà tó bá sọ pé àlá táwọn ń pa irọ́ pé òun ló tóbi jùlọ òun ló jẹ́ igbá òun ló jẹ́ àwo mùsùlùmí ló da igbá kan wọ́n wá dá iyẹ̀pẹ̀ sí gàrí àwọn wọn bà á jẹ́ àṣírí tú afẹ́fẹ́ fẹ́ wọ́n rí fùrọ̀ adìyẹ níbo lòun fẹ́ máa jẹ tó pọ̀ lẹ́ni wọn apá àbò lòun fẹ́ sá sí ọ̀pọ̀lọpọ̀ wọn ń kẹ̀rí oògùn ni wọ́n ń ṣe ọ̀jẹ̀ arímúmí wọ́n máa wí wọ́n máa bú àwọn oníṣẹ̀ṣe ìran paná adébọrẹ́ ṣùgbọ́n yóò ní adúpẹ́ láti ìgbà tó ti ń pariwo àkáyé Olódùmarè paná adébọrẹ́ kí kinní kan paná adébọrẹ́ à ń gbòòrò sí ni ẹdígbà tó tún wá là sí i ni wọ́n á rí pé àwọn èèyàn dìde lọ́tùn lósì wọ́n dó sórí ẹsẹ̀ wọ́n ṣiṣẹ́ irúmọlẹ̀ ẹ̀yin fi ti ń ṣiṣẹ́ lòmíì apá yóò ní ká yín inú mi ń dùn inú mi ń dùn ẹrí bá ṣe wà yìí mo sọ a ṣe máa dàbí àwọn òyìnbó ni àwọn òyìnbó lọ sí ṣọ́ọ̀ṣì mọ́ sí Áfíríkà ló gbé sórí àwọn òyìnbó kì í kírun mọ́ bí ẹ̀rí ẹ̀ṣà owó máa lé díẹ̀ lè rí wọn rẹpẹtẹ bí a ṣe ń ṣe nílẹ̀ Áfíríkà níbí pé gbogbo ìgbà ìjọ Sunday àtẹ́wọ́ ni gbogbo ìgbà ìjọ Monday àwọn èèyàn lọ sí ṣọ́ọ̀ṣì tó yẹ kó máa lọ bí iṣẹ́ ṣọ́ọ̀ṣì ni pásítọ̀ ń sọra àwọn ọmọ ọ̀jọ́ ń rù àwọn ń tọra wọn dàgùn tàn pásítọ̀ jẹ́ èèyàn ń gbowó lọ́wọ́ wọn ń gbó yẹn ló bá sì tó àsìkò gbogbo kínní yìí ti ń súnmọ́ ojú máa là àwọn èèyàn á mọ̀ pé ìkan dàjù kan lọ irú làwọn nǹkan ń pa tó ojú máa là kí àwa ènìyàn oníṣẹ̀ṣe náà tí wọ́n jẹ́ babaláwo oníṣègùn olórìṣà kọ́ ṣòtítọ́ láti ní ṣòtítọ́ kò ní sí pàwọn èèyàn ń padà wọlé wọ́n tún ń sá padà sí ibi tí wọ́n ti ń bọ̀ ẹ fi lé wọn padà pẹ̀lú àárọ̀ àti jìbìtì ifá ní ká ṣòtítọ́ ká ṣòdodo èèyàn tó bá ṣòtítọ́ ni máa lẹ̀ ń gbè àwọn irọ́ dífá fún irọ́ ń tìkọ̀lé ọ̀run bọ̀ wálé ayé apárọ́parọ́ irọ́ òkú irọ́ ti dòpìtàn ẹ rí ojú ti là àti rí gbogbo afẹ́fẹ́ ti fẹ́ àti rí fùrọ̀ adìyẹ bí wọ́n ṣe ń ṣe yìí ó ń dùn mọ́ mi nínú mo wo fídíò kan láàárọ̀ yìí tí arákùnrin àkọ́bí ọlọ́ba yẹn ṣe inú mi dùn tó ń sọ nípa àwọn àlá tó ní apá méjì olójú kan ó sì nírù onírù ń dì í wọ́n máa wí àwọn èèyàn kọ́ ọmọ wọn lọ́lé kéwú kò sí nǹkan ń bẹ̀ ọgbọ́n ọ̀rọ̀ ọgbọ́n jìbìtì ọgbọ́n àti jẹni ṣùgbọ́n mo mọ̀ pé tí àwa la máa borí o ìmọ́lẹ̀ ló máa borí òkùnkùn tó bá máa tó àsìkò tẹ́ ọ̀n ní jẹ́ èèyàn mọ́ nínú wọn ò dùn gbogbo bá ṣe ń ṣe prógrámù yìí mọ̀ pé gbogbo agbára ni wọ́n gbogbo ọ̀nà ni wọ́n ń wá bó ṣe fẹ́ ṣáà jẹ́ kí gbogbo ẹ̀ má ṣe é ṣe bó ṣe máa dàrú wọ́n ń wá nǹkan láti fi dìfẹ́ǹdì ara wọn ṣùgbọ́n kò ṣe é dìfẹ́ǹdì mọ́ ojú ti là ọ̀pọ̀lọpọ̀.
àwa èèyàn wa tá a dúró pẹ̀lú ẹsẹ̀ wa méjèèjì tá a dúró ti ìṣẹ̀ṣe lágbára Olódùmarè ojú òní kún ẹnì kankan wa o aáyán kì í kógun jalé èèrà kì í kógun jàlú ẹnì kankan wa ogun òní kó wa àṣẹ alépè àṣẹgun ọdún ní láti sọ ìyẹn ní láti dúpẹ́ lọ́wọ́ ẹni gidigidi pé ẹ dúró pẹ̀lú ọkàn kan ẹ dúró pẹ̀lú inú kan ẹ dúró ti ẹ̀sìn ìṣẹ̀ṣe yìí ẹ jẹ́ kó dàrú agboolé yín ọ̀nà yín kò ní dàrú o agbára Olódùmarè ilé gbogbo wa ò ní dàrú iṣẹ́ ẹ̀sìn ìṣẹ̀ṣe yìí ó gbó wa pátápátá àní ṣàwọ aláṣọ pípọ́n wọn níbi bú wa agbára Olódùmarè nǹkan tí mo ní kí n wí ní ṣókí nìyẹn kí n kí gbogbo yín kí n lè gbé òkùnbà fún yín nínú àbọ̀rú àbọ̀yè o ẹ̀yin bàbá mi àti ẹ̀yin ẹ̀gbọ́n mi ń bí mo kí gbogbo yín ṣẹ́ǹgbọ́n ẹ káàbọ̀ sà ẹ káàbọ̀. yes sir mo kí gbogbo yín in fact inú mi máa ń dùn mi dẹ̀ kí n fẹ́ mix àwọn program wa yìí láṣẹ Ìdùmarè á délẹ̀ ìlérí mo fẹ́ kí n tún wá pàkíyèsí wa sáwọn nǹkan kan ṣe rí ó ní àwọn ìtumọ̀ nǹkan tí a máa ń túmọ̀ tí ò lọ tá a máa ń pè ní translation gẹ́gẹ́ bí àpẹẹrẹ kí a mú ààfin ni ọba wa máa ń wà nílẹ̀ Yorùbá kí a tú ààfin sí palace lédè òyìnbó kì í ṣe nǹkan kan náà ààfin ò kì í ṣe palace ààfin wa nílẹ̀ Yorùbá ó ní àwọn ibì kan tí ọba lè wọ̀ kó tó di ọba ó ní àwọn ètùtù kan tí wọ́n máa ń ṣe ní ààfin wa ni wọ́n ṣe ń pè ní ààfin but tẹ́ ẹ bá lọ sí palace táwọn òyìnbó kò rí bẹ́ẹ̀ so kì í ṣe ìtumọ̀ ẹ̀ ní palace a gbọ́dọ̀ máa take note àwọn nǹkan yìí bíi kí a máa pe ọba ní king ọba ò kì í ṣe king ọba máa ń wọ ìpèbí ó dẹ̀ ní àwọn certain sacrifices kọ̀ọ̀kan tí ọba máa ṣe kó tó di ọba àwọn nǹkan wọ̀nyí ò sí lọ́dọ̀ king àbí lọ́dọ̀ queen so translation yẹn ò bára wọn lọ a gbọ́dọ̀ máa take note kí a máa pe Allah ní Ọlọ́run ó yàtọ̀ ìyàtọ̀ wà ń bẹ̀ Allah ọlọ́wọ́ ọ̀tún méjì ni ó ní rúndì ó lójú kan ṣùgbọ́n Ọlọ́run kò rí bẹ́ẹ̀ Allah ṣègidì ni Elédùmarè ò rí bẹ́ẹ̀ ìyàtọ̀ wà ń bẹ̀ kí a máa tú ṣírkù ní èdè Arab tí àwa ń pè ní ẹbọ ká máa wá tú sí ẹbọ kì í ṣe the same thing shirk kò kì í ṣe ẹbọ reason ni pé a need àti kọ́kọ́ béèrè kí ló ń jẹ́ shirk lédè Arab tí wọ́n fi láwọn stop shirku ní Arabia lọ́dún yẹn lọ ṣerú ẹbọ táwa ń ṣe nílẹ̀ Yorùbá ṣóhun ni tí a wá fi ń túmọ̀ ẹ̀ sí ẹbọ so àwọn nǹkan wọ̀nyí ò jọra wọn a need àti máa stop àwọn tí wọ́n ń pera wọn ní mi lè pè wọ́n ní àlùfáà because àlùfáà yẹn gan èdè Yorùbá ni tí àwọn dẹ̀ ti gbà sórí tó ti sọra wọn di àfáà ní èdè Muslim kò sí nǹkan tó ń jẹ́ àlùfáà nínú Arab. àti pé sà déètì English déètì ni báwo ṣe máa pólíṣà gan ni déètì àti pé ẹbọ àmì òrìṣà tó máa sọ pé ṣé ó ń lórìṣà nílẹ̀ Lárúbáwá ni ṣóyìnbó lórìṣà ni ṣé báwa la lórìṣà so wáyé tó ẹgbẹ́ wọn máa fi bí pé òrìṣà ni déètì. so a need àti take note àwọn nǹkan wọ̀nyí tá a bá ń tú oríṣiríṣi nǹkan àwọn nǹkan pọ̀ lédè Yorùbá tí a lè tú sédè mìíràn wọ́n pọ̀ bẹ́ẹ̀ lọ tá a lè tú sí èdè mìíràn tá a bá kàn ń tú sédè mìíràn bí ipa kan ń dá lúrú pọ̀ mọ́ ṣàpá ni I'm telling you so a gbọ́dọ̀ máa take note àwọn nǹkan wọ̀nyí àlùfáà tẹ́ ń wò yẹn ṣebí Àjàyí Crowther ló tú àwọn tí ó bá wà ní ojú pẹpẹ sí àlùfáà tí àwọn Muslim ti gbà kan rí tó ti sọ di àfáà mo béèrè lọ́wọ́ àfáà kan kí ló ń jẹ́ àfáà ó ní
alifan kinní kan ó ṣà kéwu wèrè kan lọ kéwu òkè bọ̀ but èmi ti lọ sílẹ̀ Árábù rí mi ì tí ì rí àràbó kan tó pèrè ẹ̀ ní alifan so a gbọ́dọ̀ máa wà careful pẹ̀lú àwọn kinní pípù yìí then ọ̀rọ̀ tí mo tún fẹ́ fi parí ẹ̀ ni wípé ṣé ẹ rí àwọn nǹkan tí à ń ṣe lórí áàpù yìí gẹ́gẹ́ bí bàbá wa kan ṣe sọ pé ó ń dókè o I'm telling you ó ń dókè ó dẹ̀ ń bà wọ́n gan-an wọ́n dẹ̀ ti rí wípé àlá alápá méjì ọ̀tún ó ti cast wọ́n dẹ̀ ti mọ̀ wípé a ti confam ẹ̀ wípé inú Kaaba ni wọ́n gbé ère yẹn sí ère yẹn ni wọ́n lọ fi hàn Buhari lọ́jọ́ kìíní àná ńgbà tó wà president tó lọ Kaaba tó ń ṣe fún wọn ò kí ń ṣí Kaaba yẹn fún èèyàn ó lójú àwọn tí wọ́n máa ń ṣe fún bó ṣe wà wọn ò lè ever ṣe fún Tinubu tó bá lọ síbẹ̀ but wọ́n ṣí fún Buhari tó wọ ọbẹ̀ tó rí i tó dẹ̀ mọ nǹkan tó ń pè ní àlà so nǹkan tí mo ní kí n sọ nìyẹn ẹ ṣé gan ẹ̀yin bàbá wa láṣẹ Ìdùmarè àdélẹ̀ ìlérí ẹ ṣé. àṣẹ ẹ ṣé gan ta ló dé bá a sọ nínú ilé ẹ bá gbóhùn sókè. ẹ káàsán sá o ẹ káàsán. ẹ káàbọ̀ à ń gbọ́ yín ẹ káàsán à ń gbọ́ yín. mostly question tó máa ń jáde jù ní bíbá ẹ̀ pé a máa kọ́kọ́ béèrè sí irú ẹ̀sìn wo ni a máa kọ́kọ́ béèrè lórí ẹ̀sìn normal ajébùkún àti pàdánù lórí láìpù I love my husband dada ìṣúbì ọmọọba alùbáṣọlá ẹ bá mú jẹjọ. ṣé mo lè continue sir. ẹ máa sọ yín lọ báyìí. so normal èmi fún ara mi náà ìdílé mùsùlùmí náà ti bí èmi náà bọ̀ ní igun àwọn ìyá tó bí mi wọ́n ń ṣẹ̀ṣẹ̀ ṣe dáadáa níbẹ̀ bòmí gẹ́gẹ́ bí ẹnìkan ṣe rí ta máa ń wo gbogbo ẹ̀ òyìnbó lè rò pé òun wa kó wa lẹ́rọ ìwọ̀n wí ẹ̀dì ọ̀dà ó ṣe wá lóore náà torí èmi fún ara mi látara pé mo lọ school mo kàwé ló jẹ́ kójú tèmi là history lèmi ṣe ń school and nǹkan tó máa ń fọ́nì sí mi fún gba àwọn àfà àwọn ọmọ tó máa ń sọ̀rọ̀ ni wípé kò sí bó ṣe lè sọ̀tàn onítàn tó and mostly gbogbo wọn náà ò mọ̀ tán ara wọn so òyìnbó dẹ̀ máa ń pé ó máa ń sọ ní a tree someone without history is like a tree without root. Yeah, come in. So another thing is tí cautious sọ fún wa ni pé is the inborn perception of who you are and where you represent. So báwo lẹ ṣe máa wá tẹ máa sọ fún mi pé òkè nǹkan báyìí làwọn gbé wá fún mi kí n gbà. Tẹ bá wo ẹ̀sìn méjèèjì tá di ọwọ́ mú mọ́ ní Nàìjíríà lónìí Christianity àti Muslim ẹ̀sìn méjèèjì takora wọn. Ìṣẹ̀ṣe nìkan ló remain neutral bí bàbá wa Ìṣíbí ṣe sọ tẹ́lẹ̀ wọ́n ní nǹkan táwọn fight fún ni pé ká padà sílẹ̀ wa you can be neutral. The reason why tí ìṣẹ̀ṣe fi já àgbà ni wípé tí ẹ bá jáde lónìí tẹ bá lọ sọ́dọ̀ tẹ bá lọ yẹ fáwù tẹ bá lọ sílé onífá tẹ bá ní kọ́ bá wa yẹ tí wọ́n bá yẹ nǹkan wò tó bá jẹ́ pé èṣù náà fẹ́ ní kí n lọ bọ lásìkò yẹn wọ́n á ní lọ bọ èṣù. The funniest thing ni pé ó lè jẹni tó dífá fún mi kó lè má máa bọ èṣù á ní lọ tó bá mọ àwọn tó ń bọ èṣù jẹ́ kó bá ibọ èṣù. Tó bá jẹ́ pé Ọbàtálá ló ní kí n lọ bọ wọ́n á ní kí n lọ bọ. Ìbẹ̀rẹ̀ ti máa rí pé ìṣẹ̀ṣe fún ara unite tí ò ní yù bọ̀ ká wá gbé kó ní gbogbo rẹ̀ ká gbé sí common sense wa ká gbé sí common sense. Dáàdì mi kan sọ nígbà tẹ́lẹ̀ wọ́n ní o ò lè jẹ́ ọmọ Yorùbá kó wá ní òwà entitled sí nǹkankan nílẹ̀ Lárúbáwá kò possible. You can't. Wọ́n á fi jẹ́ máa jẹ́ kó máa yẹ ń pé dúdú ni. ẹ máa bá wa láìkì ẹjọ ẹ máa bá wa láìkì ẹ láìkì Wọ́n ẹ máa ṣe jẹ́ kó àkójọ. yẹ wọ́n máa jẹ́ kó yẹ ń pé rárá o kò báyìí àti wípé àwọn pípù tá à ń sọ yìí náà
èwo ló lè bọ́ta sí gbangba ló lè fọwọ́ ẹ̀sọ̀ yà ń pé òun ò lórí àti gbòòrò òun ṣe oògùn rí náà wọn tó pẹ̀lú àwọn náà yẹn èyí tó bá lè bọ́ta sí gbangba tó bá lè bọ́ta kó wá sọ pé ó pé òun ò ṣe oògùn rí. now ẹ wá gbé nǹkan tí ìṣe tiwa wá fún wa ẹ dẹ̀ fẹ́ ká gbà lọ́wọ́ yín pé kè dé ìkíní yìí òun lọ́nà tó tọ́. èmi ṣe history in school mo ṣe traditional history so I know my right from left so you can't just come to me pé kíní yìí dandan ni gbọ́dọ̀ ṣe you give me evidence now history based on fact wàá fún mi fact pé kí ni reason mo ṣe lè gbà. mo mọ̀ pé Tinubu bá ń ron mí sí àbí tí máa ní malaria ń sìn mo mọ̀ pé tí máa jẹ́ wí ilé tí máa sì mà bọ̀ kò sóògùn tí mo fẹ́ lò tí máa lò tó máa kí ọ̀nkan tí ò ní ṣe nǹkan mílẹ̀ lára mi. so what are we talking about kí ni nǹkan tá a wá ń sọ. mo mọ̀ tán mi mo mọ̀ pé ọmọ káàárọ̀ òjíire ni mí ọmọ Yorùbá ni mí. so now dáàdi yìí sọ̀rọ̀ kan níbì kan wọ́n ní bí I think RM hotel wọ́n ní kíní bí Reverend Samuel Johnson if I'm correct àwọn náà kọ́ ló tú Bible nǹkan tó dẹ̀ tú Bible sí Yorùbá làwọn mùsùlùmí bá náà translate padà. And you can't tell me if a Christian man should translate a Bible into Yoruba, there is no way to ṣe ní wà bias. Likewise, báwọn àǹfààní náà ṣe wà bias, bí Islam náà ṣe wà bias. In the first instance, tẹ́yìn méjì bá jọ ń preach peace, why tí gbogbo ẹ̀ ṣe wá ń takora wọn? Tí gbogbo ẹ̀ ń takora wa, ìṣẹ̀ṣe la gbà, ìṣẹ̀ṣe is the way, but why kí ló wá fine, kí ló táwọn pè wá fine ẹ̀ difficult láti believe? Then pé tẹ́bá mo ti wọ live different live lónìí ẹ̀kan wọn máa gbéra wọn tó bá ti dorí pé ọ̀rọ̀ ṣe àwọn àfáàyàn gbéyàn ṣe pè ní. Why kí ló tẹ́ ṣe ń gbéyàn ṣe pè lórí pé kí ni torí pàṣírí yín ti ń tú. Believe me anything nípa kíni they deal with jinn and jọ̀nú ni wọ́n bá ṣe. Nílẹ̀ Lárúbáwá mi ò rò pọ́n náwọn èso kankan. That is their culture nǹkan tó ń ṣe nìyẹn so you can't impose another culture in me pé okay kìíní yìí culture wọn ni ẹgbẹ́ fún èmi náà kémi náà gbà ọmọ tó bá sọ lẹ́nu sọ àpòyà kọ́. And ẹjọ́ nítorí tọ́lọ́ mo fẹ́ bẹ̀rẹ̀ ẹ̀yin àgbààgbà nílé ẹjọ́ nítorí tá bá lè encourage more education nípa ìṣẹ̀ṣe. I believe there are people outside ní generation tá a wà yìí hybrid generation la wà yìí people are ready to learn they want to deal with fact. ọmọ ẹlòmíì ò mọ àṣà ìgbéyàwó àṣà ìsọmọ lórúkọ nílẹ̀ Yorùbá torí pé ẹ̀sìn ti bù wọ́n lójú wọn lè differentiate from culture and religion. so gbogbo àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn a ní láti máa bring it to life káwọn yẹn máa mọ̀ pé okay nǹkan báyìí ni nǹkan tó tọ́ nǹkan báyìí nìkan ẹ̀sìn wa gbogbo fún ara tiwa ìdíkíní ṣe àṣà àti ṣe Yorùbá ta ó contradict ó yàtọ̀ gẹ́lẹ́ sí nǹkan àwọn mùsùlùmí àti Kristẹni. So why táwa jẹ́ èdè àwa èdè wa lédè Yorùbá ọmọ káàárọ̀ òjíire táwa value nǹkan wa táà pọ́n nǹkan wa lé fún ara wa ìyẹn kan. And again ẹjọ́ nítorí tọ́lọ́run èmi gẹ́gẹ́ bí ẹnìkan èmi ní fálédò yìí fà tèmi tí mímí yìí tí wọ igbódù tẹ bá ní ẹ̀yin ìyá mi tẹ̀wá mi tẹ̀wá ń bí tẹ bá ní babaláwo tí ó dáàdì kan náà sọ mẹ́rin àti kọ́mọ bá àbí ọmọ bọ́lá làdónà wọ́n sọ lókè yẹn tẹ́lẹ̀ wọ́n ní káwọn babaláwo wa náà káwọn náà máa ṣe òótọ́ kó má máa discourage àwa èèyàn ta àwọn tó fẹ́ wọlé láti padà sẹ́yìn torí nǹkan tó fẹ́ wọ̀ tó wá lọ ń bá irọ́ ń bẹ̀ àwọn náà padà tí wọ́n kọ́ máa bá wa kọ́ ṣe òótọ́. There are many people that are willing to. There are people that want more author. They just want people into my enlighten more than me. I'm only talking from my own perspective. Me, anybody will suffer me picking watching because the bad me to close school. Timothy history, Timothy traditional history. Timothy no. Got on post from is a lie. So nǹkan tẹ́mi fẹ́ ẹjọ́ tẹ́ bá náà wọn bá lọ́wọ́ tẹ́lẹ̀ recommend ẹ̀ tẹ́mọ̀ pé tíyẹn bá ní òkè mo fẹ́ ṣẹ́fà mo fẹ́ ní kiri tí wọ́n á dẹ̀ ṣe bó ti tọ́ àti bó ṣe yẹ fún yàn ẹjọ́ ẹ lè link me up I have one at home ìwọ gbọ́dọ̀ náà.
ẹ ṣeun màmí ìmọ̀ ìwé kò ní bàjẹ́ fún yín mo kí lè o àbọ̀rúbọ̀ yìí o òótọ́ ni nǹkan tí màmí ìmọ̀ ìwé sọ yẹn ó ṣe mí náà rí tí mo lọ sí ọ̀dọ̀ ẹnìkan náà bíi Sarafadeen kankan náà ni ẹ̀sìn mùsùlùmí yẹn ó ń kírun ẹ̀ déédéé ó dẹ̀ tún ń ṣe ìṣẹ̀ṣe tó ní Ògún sílé tó ní gbogbo ẹ̀ tó ń bọ tó ń da ifá yìí but nǹkan tí mo bá lọ sí ọ̀dọ̀ ẹ̀ kò kàn tẹ̀ jánà kankan rárá bí mo ṣe rọra dìde kó wájú ẹ̀ nìyẹn tí mo rọra fún ní 1000 owó ìyẹ̀fà ẹ̀wò tí mo dẹ̀ rọra dìde kó bẹ́ẹ̀ mi ò sì ná dọ́dí ọmọ láti gbà yẹn. wọ́n pọ̀ bẹ́ẹ̀ lọ jáǹtì rẹ̀rẹ̀ mo dẹ̀ tún dúpẹ́ lọ́wọ́ ẹ̀gbọ́n ọmọ ọba náà pẹ̀lú bí a ṣe ń keep on moving lórí àwọn ètò yìí iná ti ń jó wọn lára o àwọn àfáà yìí gbogbo iná ti ń jó wọn gidi gan nítorí mo bọ́ sínú platform wọn kan ní ìjẹta wọ́n wá ń sọ àwọn àfáà yẹn kúnbẹ̀ wọ́n wá ń sọ wọ́n ní àgàgà Àkànbí Ọlọ́ba yẹn wọ́n ní bọ̀bọ̀ wọ́n wá ṣépè lọ́tún lósì wọ́n ní pé kọ́ńtẹ̀ ya múra sí wọn ni o kọ́ńtẹ̀ ya stọ́ọ̀pù àwọn program tí wọ́n ṣe yìí pé nítorí àwọn boys tí àwọn ọmọ tí wọ́n ń bọ̀ lẹ́yìn yìí wípé wọ́n ti gé tí wọ́n lọ pé pẹ̀lú nǹkan tó ń sọ yìí pé máìdì wọn máa change gidi gan ni pé wọn ò ní fẹ́ gbọ́ gbogbo nǹkan táwọn bá ń sọ fún wọn mọ́ pé kán ya tètè ya múra sí àwọn Àkànbí Ọlọ́ba ni mo rẹ̀ ẹ́rọ adákẹ́bẹ̀ mo ń wò wọ́n ó jẹ́ ìyàlẹ́nu fún mi wípé wípé ṣe pé òótọ́ ni àwọn Àkànbí Ọlọ́ba yìí ń sọ pé wọ́n ti dáràn sí wọn ní abẹ́ gbogbo àwọn tó wà ní platform àwọn àfáà yẹn ni wọ́n wá ní wọ́n ti yà sọ̀pù wọn ni pé nítorí àwọn ọmọ tí ayé òde òní yìí pẹ̀lú nǹkan tí àwọn Àkànbí Ọlọ́ba ń ṣe yẹn wípé tán gbogbo nǹkan tán túmọ̀ tí ó sì òye wọn yẹn tán bá dẹ̀ ti ń gbọ́ báyìí wọn ò ní ṣe ẹ̀sìn mọ́ o wọn ò ní ṣẹ̀sìn Islam mọ́ o gbogbo wọn ni ó máa sákò ní wọn sá lọ. ọwọ́ ti bà wọ́n tán. àwọn tí wọ́n lọ́kẹ́ ti gbogbo irọ́ wọn kò sọ̀rọ̀ wọn gan síbi tó wá tà létí anybody mọ́ ànábì sọ pé ta ló bá yá fẹ́ máa gbọ́ gbogbo yẹn mọ́. ẹ rí bàbá Elégùṣì yẹn Elégùṣì tó já wọlé lánàá àbí jẹta tó bẹ̀rẹ̀ sí í ṣépè. ọmọ kékeré mà ní bọ̀bọ̀ yẹn ọmọ kékeré lásán ọmọ kékeré ni àwọn ọmọ yẹn. bẹ́ẹ̀ ni ọmọ kékeré ni àwọn ọmọ 2000 àwọn ọmọ year 2000 ọmọ year 2000. ilé kéwìlà yẹn dàgbà sí. yahoo ni òun náà ń tẹ̀ka ó kàn fi ẹ̀sìn Islam yẹn bojú ni pé òun náà ráyè rí opportunity ra fún nǹkan kan pé ó ń tẹ̀ka owó dẹ̀ wá wà lọ́wọ́ ẹ̀ òun náà ti ara ìfòdì bọ́ọ̀tà yẹn yahoo ni jíga ẹ̀ ni. ọ̀rọ̀ àbọ̀ ìwé lé o. àbọ̀ ìwé ṣiṣẹ́. bàbá mi ẹ kú àtàrọ ẹ kú ètò ẹ kú gbogbo ẹdẹ kú wájú bàbá mi àkàrà ogun èṣù bí yìí ìmọ̀ ìwé gbogbo ilé pátá mo kí gbogbo yín mo kí gbogbo yín olódùmarè ajẹ́ kó. ẹlòmíì wọlé ẹjọ́ ọmọọba tẹ bá tó máa gbẹ lómi. bàbá mi ọmọọba wọlé mo kí olódùmarè ajẹ́ kó ṣeé ṣe fún wa mò ń gbọ́ lẹ́ẹ̀kan nígbà tí wọ́n béèrè lọ́wọ́ bàbá Báṣọlá bó ṣe padà sínú ìṣẹ̀ṣe ọmọ ìlú wo ni àti báwo ló ṣe ń kó pẹ̀lú àwọn èèyàn ẹ̀ nǹkan tẹ́ ń béèrè yẹn náà ó jẹ́ pé àwọn nǹkan bẹ́ẹ̀ náà ó jẹ́ nǹkan tó ṣẹlẹ̀ sí mi gan-an fúnra mi o nítorí bí mo ṣe wà yìí kò ń ṣe